awo ẹ bá wa gbérin awo ẹ bá wa gbérin ayọ̀. ọṣẹ ìtura ṣọdún lónìí ọdún olówó ọdún ọlọ́mọ àtọmọ awo àtọmọ ọgbẹ̀rì gbogbo wa ò la ó ṣàmọ́dún o àkàlà máa gbogbo ní kọ́ọ̀dún jẹ́ o. ẹgbóhùn àgbà ẹgbóhùn agogo ẹgbóhùn apẹrẹ ẹgbóhùn ìlàlẹ̀ ẹgbóhùn àgbà ẹgbóhùn omele ẹgbóhùn apẹpẹ ẹgbóhùn apèsì. ọṣẹ ìtura ṣọdún lónìí ọdún àtùpà tí ń tàn lóde ọ̀run ó tàn délé ayé ó tàn délé mi ó tàn délé ayé ó tàn délé rẹ. ọṣẹ ìtura ṣọdún lónìí ọdún olówó ọdún ọlọ́mọ àtọmọ awo àtọmọ ọgbẹ̀rì gbogbo wa ò la ó ṣàmọ́dún o àkàlà máa gbogbo ní kọ́ọ̀dún jẹ́ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe bàbá bàpẹ́ láyé àgbálẹ̀ kan ní. Bí apẹ́ láyé àgbálẹ̀ kan ní àwẹ̀ o. Orí ìyá mi bébí gòkè àgbà. Ó di jẹ̀lẹ́ńkẹ́, ó di jẹ̀lẹ́ńkẹ́ o. Ayé akọjá lọ, ọ̀run akọjá lọ. Òtítọ́ àtọwà ògòkè àgbà. ayé lógún bẹ́ẹ̀ ni ìdèrè lọ́gbọ̀n ayé iye ní kídèrè ọmọdé ní ìṣìkàgbọ́n lọ́ṣù àlàyé onínúure ò tó nǹkan àtàtẹ̀ èèyàn wọn àtànigbọ́n ní ẹ̀dá pọ̀ aráyé ẹjẹ́ àfitọ̀ṣẹ́ ìtura kọ́gbọ́n ọṣẹ́ ìtura alágbàwé ayé ọṣẹ́ ìtura olúgbòhùn lọ́rùn bó ti lágbára tó ọmọ aráyé bá a fínra àwọn ẹni òkùnkùn nítorí ẹ̀dá náà ọ̀tẹ̀ ayé yọ sí ni lójú àlálà tí ń gbọ́njú aláyé ti dáyé bọ́ṣẹ́ ìtura ti lágbára tóun ni ọ̀sán gba ìgbà ìláyé gbàwọ̀ ọ̀rẹ́ wọ̀ ṣiṣẹ́ bí àmọ́ bí rọ́bà lọ lógún ọdún bẹ́ẹ̀ rìnrìn àjò tó lọ bí 30 oṣù àwáwí ò sí ọjọ́ kan ṣoṣo lóòótọ́ bá òótọ́ inú òdodo. ǹjẹ́ ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò nítòní. ṣẹ́gun gbogbo àṣebí wa ń jẹṣẹ́ ibi ọwọ́ wọn ilé àṣebí ń jó òkú gbé àṣebí ń jóná lé wọ́n wá ń ta kú lójú òde. tolórí tẹlẹmù lọmọdé lágbà àtàjọ máa jẹ gbádùn ètò lọ́sẹ̀ yìí. ibi ìkì àjóná kù bọ̀. ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò Remo 33+. ṣìkàṣìkà náà kú wọn nà sẹ̀sáàrò ṣòótọ́ ṣòótọ́. mọ̀kìnàmọ́dé mọ̀kìnàgbàlagbà o. sínú pósí dẹ́wọ̀n àfẹ̀yìntà. lórúkọ dédé orí adé rẹ̀ nílẹ̀ Remo pátápátá mọ̀kìdédé ní fọwọ́n ẹ káàbọ̀ sórí ètò nínú o. ṣé èèyàn tó ṣòótọ́ nínú. ètò ẹni ètò Remo 23 ó tún lé. ìkànnì gbọ́pọ́lọ́wọ́ olúwa rẹ̀. Remo ti ń lọ ẹgbẹgbẹ̀rún èkè ní dópin náírà o Remo sunwọ̀n àtúndì ẹ̀ náírà o. èèyàn wòye jẹ́ mọ́ fún. lórúkọ kábíyèsí ẹni ní Remo akarigbo and paramountula Remoland pátápátá rí nfin kídédé ẹni kábíyèsí His Royal Majesty ọba Babatunde ọ̀run òtítọ́ àtọwà ògo. ọba Babatunde Adéwálé Àjàyí tọrùngbò àkejì kábíyèsí akarigbo dédé lórí ìlàkílẹ̀ Remo dédé lọ́balọ́ba dédé òjòyè dédé olórí ìlú dédé olórí tún dédé baálẹ̀ dédé nóyènóyè olórí ulé olórí ẹ̀dẹ̀ olórí ọ̀dọ́ dédé ẹni rí mkí o dédé àwọn yẹrẹ ni erelu yeye mọ̀kídédé wọn o. òtítọ́ àtọwà ògòkè àgbà. ambassador Kamal Mọ́pẹ́lọ́lá Kiniun Annabi yín rẹ̀ àyànfẹ́ àkànfẹ́ àdùnfẹ́ àwáfẹ́ ànífẹ́ àfẹ́fẹ́ tán ẹ̀yìn ọ̀hún rẹ̀ Kiniun Annabi ọkùnrin ọlọ́run my god little genius ẹ kú lé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. lórúkọ àwọn táṣọ òṣètò tó fi máa dùn lónìí ọ̀gá àgbà nílé iṣẹ́ Signal FM rédíò ogun ọ̀túnba ọmọ Kọ́láwọlé Adéwálé Bákàrè àtọ́lọ́wọ́ bọ́tìnì mi amójú ẹ̀rọ mi engineer Sam ọ̀sọ̀ tó láìkì ìgbésí ayé tó sunwọ̀n ìgbésí ayé lókèlókè kí n má gbé tilẹ̀ bọ̀ rúùmù wọnú Remo 33+. àtàwọn tá a jọ wà nílé agbára mo fi ń kí wa pé ẹ káàbọ̀ lónìí.
ètò lónìí ẹ rí i pé mo ní àlejò ò ti máa sọ fún yín pé mo lára mo lọ́ba mo lára o mo lọ́ba àyà mi balẹ̀ mo lára o. mo sọ fún yín pé mo lẹ́ni ní mọ̀sán nìyẹn wọn ò ní mú kíkan lórí ètò lónìí ìyá mi tẹ̀ ń wò yìí ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ má fọ́ abiyamọ afọ̀já gbọ̀ọ̀rọ̀ pọnmọ okùn tẹ́ ẹ fi ń kó wa jẹ yẹn ọ̀pá tẹ́ ẹ fi ń pọ̀n wá yẹn ọ̀já tẹ́ ẹ fi ń pọ̀n wá yẹn ò ní já láṣẹ Èdùmàrè àtàwa tẹ́ ń pọ̀n àtàwọn tẹ́ ẹ tún máa pọ̀n a ò ní ṣànkú mọ́ yín lójú ẹ̀yin náà kẹ́ pọ̀n wá lápọ̀nyè lágbára bá mi Èdùmàrè iṣu ọmọ àtúbọ̀ jiná fún yín jẹ dáadáa. báwa gbérin ayọ̀. ẹ bá wa gbérin ayọ̀ torí pé ọdún ti dé a fẹ́ sọdún. ọdún olówó ọdún ọlọ́mọ àtọmọ àwò àtọmọ ọ̀gbẹ̀rì gbogbo wa ò la ó ṣàmọ́dún o. a ó jọ ṣàmọ́dún ni ọdún kí là ń ṣe gan-an níta torí ẹ̀ wá ọdún tá à ń ṣe yìí ni wọ́n ń pè ní ọdún òkè ọdún òkè ẹlòmíì ò gbọ́ rí pé wọ́n ń ṣe ọdún òkè ní Rẹ́mọ èmi gan-an ìwádìí ìjìnlẹ̀ ló jẹ́ kàn án pé a máa ń ṣe ọdún òkè nílẹ̀ Rẹ́mọ kí ni wọ́n ń pè ní òkè gan kí ni wọ́n ń pè ní òkè ṣé ẹ mọ̀ pé òkè tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a mọ̀ náà ni pé òkè ò jẹ́ òkè ò mú òkè ń bẹ láìkú láyé ṣé òkè yẹn là ń sọ ni àbí kí ni wọ́n ń pè lókè ṣé òkè àpáta àbí òkúta tá à ń wò tá à ń pè ní rọ́ọ̀kì àbí máńtè yẹn náà ni àbí òkè kan wà tí wọ́n ń pè ní irúnmọlẹ̀ àbí tó jẹ́ òòṣà tó jẹ́ ń tà ń bọ tá à ń forí balẹ̀ fún tá à ń sìn tá à ń jìrẹ̀ bẹ̀ sí lọ́dọ̀ bẹ́ẹ̀ ni wọ́n pé òkè àgbà ní Mógùn ìṣẹ̀dá má jẹ́ ń jábọ́ irú òkè wo gan là ń sọ ńlá ṣe ní àlejò mi pàtàkì ìyá mi dáadáa màmá Okeyemi Adedoyin tí wọ́n jẹ́ Aṣípa Òkèdárà ilé Ọya níta Ọ̀pá lóde Rẹ màmá ẹ bá kí àwọn ará ilé. gbogbo ilé ti ń dà yín lóhùn màmá. màmá tá a bá ń sọ nípa òkè. àṣẹ o 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 ẹ ṣeun màámi àṣẹ o àṣẹ o àṣẹ o ẹ ṣe ìyá mi ẹlẹ́dàá ìyá mi gbé mi gòkè àgbà náà lórí bá mi Ògúndé tí wọ́n ń sọ yẹn ibà àgbà ìbájú ni lọ. màmá ní ṣókí kí ni wọ́n ń pè ní òkè gangan torí pé ẹlòmíì ò gbọ́ rí ẹ bá wa ṣàlàyé ní ṣókí kí ni wọ́n ń pè ní òkè. òkè yẹn òkè ọlọ́mọ yọyọ ni agbọ́mọlà ni ṣé ẹ rí òkè yẹn tọ́ èèyàn bá ti débẹ̀ nǹkan tó yìí sí ọmọ tọ́mọ ọba mọ mú tí ò bá kúrò nílẹ̀ tí wọ́n bá ti gbọ́ ọmọ yẹn dé ilé òkè wa yẹn iṣẹ́ lọmọ yẹn dẹ̀ máa ta báyìí tó máa ta báyìí wọ́n ní òkè dùn ibi bí abílẹ̀ ní àrìnlọ́ọ̀la òkè olówó bí abílẹ̀ ní àrìnlọ́ọ̀la òkè ọlọ́mọ bí abílẹ̀ ní àrìnlọ́ọ̀la. wọ́n ṣe ń kọrin nìyẹn. tọ́ ẹ ṣe màmá òkè tẹ́ ń sọ yẹn màmá ṣé òrìṣà ni àbí irúnmọlẹ̀. òrìṣà ni irúnmọlẹ̀ ni. òrìṣà ni irúnmọlẹ̀ ni àwọn ìlànà wo ló rọ̀ mọ́ òkè àbí irú àwọn ìran èèyàn wo ló ń ṣe. àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà ló ń ṣe ẹ̀sìn yẹn àwa bá láyé ni ṣé rí àwọn ìyá wa yẹn àwọn ìyá màmá tó jókòó yìí àwọn la síwájú wa ń bẹ̀ ó dẹ̀ tún máa bímọ ó tún bí ìyá yẹn jáde ìyá yẹn tún ní òkè náà lòun tún lòun náà ọmọ yẹn náà ń gbà tán dẹ̀ débẹ̀ náà òun lọmọ yẹn tún ṣoríire tó ń ta kébékébé tó ń ta kébékébé tó ń ta kébékébé. àgbọ́yé ẹ ṣe mà tá a bá ń sọ nípa òkè torí ẹ ti sọ̀rọ̀ nípa òkè pé ó jẹ́ òrìṣà ó jẹ́ irúnmọlẹ̀ a fẹ́ ṣe ọdún òkè ní 2023 lóde Rẹ́mọ lọ́dún yìí èyí tó máa jẹ́ ó máa jẹ́ kàyéfì fún ọ̀pọ̀lọpọ̀ pé wọn ò gbọ́ rí pé wọ́n ń ṣọdún òkè ní ilẹ̀ Rẹ́mọ o àǹtí mi á wá padà bá wa sọ àsìkò wo la ṣe é sí àmọ́ kí làwọn nǹkan tó jẹ́ nǹkan bí èèwọ̀ táwọn tó bá jẹ́ ọmọ òkè àbí ìran òkè tí wọn ò gbọ́dọ̀ ṣe láwọn tó ṣe sọ lórí afẹ́fẹ́ ní kẹ́ bá wa mẹ́nubà. wọn gbọ́dọ̀ fi òkúta rọná. fún wọn gbọ́dọ̀ fi òkúta rọná bóyá à ń to òkúta mẹ́ta pọ̀ fi dáná. wọn gbọ́dọ̀ jẹ ọsùn wọn gbọ́dọ̀ jẹ kí ni yíbò ẹ̀fọ́ yíbò yẹn wọn gbọ́dọ̀ jẹ igú. ugu wọn gbọ́dọ̀ jẹ wọn gbọ́dọ̀ fi
omi gbígbóná wẹ̀ àfi omi tútù bọ́yá ṣe mú tó yìí náà omi tútù la máa fi wẹ̀ láàárọ̀ ń dájí mo ti wẹ̀ láàárọ̀ tán ní òtútù mú yẹn kò mú mi òtútù ò mú wa òtútù ò mú ọmọ òkè rárá òtútù ò mú wa. ẹni wọn gbọ́dọ̀ jẹ ẹ̀fọ́ tó ń pè ní úgú yẹn wóròkó. bẹ́ẹ̀ni wọn gbọ́dọ̀ jẹ tí ọmọ bá jẹ ń ṣe lẹ̀kẹ̀ wọn máa wú. ó máa wú ó dẹ̀ sì ń ṣẹlẹ̀ láyé ìsìn náà báyìí. ó máa wú ó ṣẹlẹ̀ ó dáa àwọn tó bá jẹ́ obìnrin nínú àwọn ọmọ òkè ǹjẹ́ a rí èèwọ̀ tíyàn ò gbọ́dọ̀ má ṣe bóyá wọ́n fẹ́ mọ́kọ wálé bóyá ní tọ́kọ gbọ́dọ̀ ṣe kó tó lè fẹ́ wọn tán ní ti yányán ǹjẹ́ ó wà rárá. kò sí o èèwọ̀ wọn yẹn ọkọ gbọ́dọ̀ bá wọn gbà. ó gbọ́dọ̀ bá wọn gbà á tọ ẹ ṣe ìyá mi láàárín ìṣẹ́jú kan kí n tó yọ̀ǹda ẹ̀yin kí n tó gbé ìyá mi Oyíndàmọ́lá Àjíún Òkèbọ̀wálé wá sórí ètò láti wá bá wa sọ nípa ọdún òkè tá a fẹ́ ṣe ẹ bá wa wúre lóhùn kan fáwọn èèyàn kí n tó yọ̀ǹda yín lórí ètò ẹ bá wa ṣàdúrà fáwọn èèyàn. ayé yín á dá o tẹ́ ń bá máa dé o tẹ́ ń bá máa já o. àṣẹ o àṣẹ o ẹni ṣiṣẹ́ o àṣẹ o ẹni ṣẹ̀ṣẹ̀ gbé o àṣẹ o orí burúkú ò ní bá yín o àṣẹ o àṣẹ o ẹni gbógun léegun o àṣẹ o ẹ̀dá yín ò ní gbẹ̀bọ̀ tó àṣẹ o àṣẹ o ẹ̀dá yín ò ní gbẹ̀bọ̀ tó tọ ẹni níṣòro àṣẹ o ẹ ṣé màmá jẹ́ ti yín àtọmọ o. ẹ ṣé mà kí n tó yọ̀ǹda yín lẹ́ẹ̀kan sí i àwọn tí ẹ fẹ́ ṣe ọdún yìí ẹ dẹ̀ ń pe gbogbo àgbáyé láti wá bá yín ṣọdún kí làwọn tá a máa bá pàdé níbi ọdún yẹn gan-an. ire ayọ̀ ire ayọ̀ la máa bá pàdé níbẹ̀. àṣẹ 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 ire ayọ̀ la máa bá pàdé níbẹ̀. àṣẹ nǹkan téèyàn bá ti tọrọ yẹn ó máa rí nǹkan yẹn tó bá ti ṣọdún yẹn tó bá ti wá fojú kan òòṣà wa yẹn ó máa rí nǹkan yẹn ni. ó máa rí nǹkan yẹn ó máa rí nǹkan yẹn ni. tọ ẹ ṣé mo dúpẹ́ mà ẹ jẹ́ kí n fàsíkò yín máa yànda màmá mi màmá Òkèyẹmí Adédoyin tí wọ́n jẹ́ Aṣípa Òkèdárà ilé Ọya níta ọ̀pá lóde Rẹ́mọ nígbà tí màá bá dé padà màá ti gbé àlejò mi wọlé tó tún bá a sọ nípa ọdún tó ń fẹ́ ṣe à ń padà bọ̀ wá. ọjà bíi tiwa dùn nígbà yóò. ọba tó fabúlé ti gbó ayé ò lè gbàgbé. ọba tó sọ igbó dìlú ńlá wá ti mọ jagun bẹ nínú ìmọ́lẹ̀ fúnfún láúláú ìmọ́lẹ̀ Ọlọ́run àtùpà Olúwa ìmọ́lẹ̀ Ọlọ́run táyé ò lè bò láéláé ire o ìdáyé Olúwa ó jẹ́ kí tiwa dùn nígbẹ̀yìn o. ẹ̀yin ọmọ Yorùbá ò ẹ dúró ṣámṣám. bẹ́ẹ̀ ni a dúró ṣámṣám náà nítorí kò gbọ́dọ̀ mẹ́rí àṣà wa ní ìṣe wa ni bẹ́ẹ̀ ni ojú ọ̀nà tá a bára wa àfi ká tọ̀ ọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bá a ti tọ̀ a máa bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ ọ̀nà ni o fẹ́ mọ̀ nípa tí wọ́n ń pè ní òkè ìwọ kan sí wa nílé iṣẹ́ Signal FM radio ìwádìí ìjìnlẹ̀ la ṣe a máa yẹ lẹ́nu pé Kiniun Annabi research pọ̀ torí pa àfẹ́ sùn àwa ń sún lójoojúmọ́ níta tójú kan ṣo ẹ̀ ń tẹ̀ ń wò lójúmọ́ máa náà ni Oyíndàmọ́lá Àjíún Òkèbọ̀wálé tí màmá ń sọ lẹ́ẹ̀kan pé àwọn màmá wọn ni wọ́n ní òkè tí àwọn dé bá ó túmọ̀ sí pé ọmọ inú ilé ni ẹ̀yin náà ẹ bá kí àwọn aráalé ẹ bá kí àwọn aráalé. mo kí gbogbo ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi ẹ̀yin ọmọ Òkèdárà nílùú Odè Rẹ mọ àti nílé àti ní oko mo kí yín lápapọ̀ pé aṣọ́júmọ́jú samari ẹ̀ máa pè máa jẹ́ wa wọn ní fi ikú yín tawá láyà wọn lè ní gbogbo yín wá sílẹ̀ ní fi lẹ́tà ìbànújẹ́ ránṣẹ́ sí wa àmàlà aláyọ̀. ẹ ṣe pápápá a sọ nípa ọdún òkè 2023 ọdún òkè 2023 báwo ló ṣe fẹ́ wáyé ǹjẹ́ wo ló fẹ́ wáyé àwọn àlàkalẹ̀ ètò wo ló ti wà nílẹ̀ fún ọdún òkè tá a fẹ́ ṣe yìí. a ti máa ń ṣe ọdún òkè yìí láti ọjọ́ tó ti pẹ́ tí mo ti ń bá ìyá mi ru ọ̀tún lọ sí odò. kí lè bá wọn rù. ọ̀tún. láti máa ń bá wọn lọ sí odò láti lọ pọn omi wá sí ilé. lẹ́yìn náà tá a ti ń ṣe ọdún yìí àti ń ṣe lọ́dún tó ti pẹ́ ó ti pẹ́ gan-an ṣùgbọ́n inú mi dùn pé ìgbà tí màmá mi kú ó tún yà lọ́wọ́ mi orúkọ tí yàyà mi ń jẹ ní òkè yẹn ni Òkèbọ̀wálé. Òkèbọ̀wálé. ìgbà tí mo dẹ̀ tún wá bí ọmọ mi ó tún wá jẹ́ Oyíndàmọ́lá Òkèbọ̀wálé mo ti wá ní lọ́kàn wípé màmá yẹn mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ohun tó bá fẹ́ màá bá fẹ́ inú mi dẹ̀ dùn ní ìgbà tí mo bí ọmọ mi tètè mọ̀ pé òkè ni ṣùgbọ́n ìgbà tí mo rí pé mo bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ mo rí pé ó bẹ̀rẹ̀ sí ní rù ó yàgbẹ́ mo wá bá bàbá láàánú kan pàdé ó wá sọ fún mi pé mi ò kíyèsí ọwọ́ ẹ̀ nígbà tí mo bí pé ọmọ òkè tí wọ́n bá fẹ́ ní ẹ̀mí ìdámímọ̀ ó máa ní iyùn lọ́wọ́ kéékèèké báyìí tó máa bímọ tó bá ní àkíyèsí
bó ba mi ò ṣàkíyèsí mo ṣàrí pé ó kàn ń rù ó gbẹ ṣùgbọ́n pàtó bàbá yẹn wá sọ fún mi pé òkè ni ní kí n gbé lọ sínú òkè kí n ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ bàtà débẹ̀ wọ́n yí mọ́lẹ̀ wọ́n kò lọ́ọ̀rì fún wọn dá lára yá wọ́n wá fún wa ní orí epo pupa pé kí n máa ta epo yẹn sílẹ̀ tó bá ti ń gbóná àbí kẹ̀ tí ó bá fẹ́ ṣe òtútù orí yẹn ni mo fi ń para fún wọ́n dẹ̀ bu omi fún mi láti máa wẹ̀ àti láti máa mu. ọ̀dà ẹ ṣe ó yá nípa ọdún òkè tí a fẹ́ ṣe 2023 yìí torí mo rántí pé ẹ sọ fún mi pé December 22 títí wọ December 28 lẹ́ẹ̀ fi sọdún yẹn báwo ló ṣe máa jẹ́ láti December 22 yẹn gangan kí ló máa wáyé ńjọ́ yẹn gangan. ní 22 a máa ṣe ẹ̀sùn. ìyẹn tó ń pè ní àìsùn àìsùn ní Rẹ́mọ ni wọ́n ń pè ní ẹ̀sùn o ẹ̀sùn ọdún ìyẹn tàwọn olókè. òun la máa ń ṣe ní 22 yẹn a máa ṣe wọ 23 tó bá di 23 yẹn. kí ló máa ń ṣẹlẹ̀ nínú àìsùn yẹn. nínú àìsùn yẹn oríṣiríṣi àwọn èèyàn máa bá wa pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní dárayá láti bẹ̀ lọ ẹ̀gún lè mú àwọn ẹ̀mí wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa sọ ìtumọ̀. wọ́n máa jíṣẹ́ bíi pé èèyàn wọnú ẹ̀mí. àṣẹ yẹn ti di ìdájí tó bá di 23 àwọn ọmọ òkè yẹn bẹ̀rẹ̀ sí ní máa ká tó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn pé a fẹ́ ṣe ọdún òkè. bẹ́ẹ̀ni. àkọ́kọ́ lọ sí ọ̀dọ̀ wọn àgbà kó bá a béèrè ohun tí òòṣà máa gbà ní ọdún yìí kó lè túbà kó lè túṣẹ́. ní ọdún yìí òòṣà wa gba àkókò adìyẹ kan òbí kan pé ká fi ṣàdúrà ká dẹra òbí ọtí láti fi jẹ́ kí gbogbo nǹkan tí à ń ta béèrè fún kó jẹ́ wa níhò. tó bá di 23 yẹn àwọn ọmọ kàbẹ̀ sí ni máa wá lóríṣiríṣi ọkùnrin máa wá obìnrin máa wá arúgbó máa wá ọmọdé máa wá láti mú ẹ̀jẹ̀ yìí wá. wọ́n á kó obì wá kórógbó wá kọ́tí wá láti wọ́n máa fi gba ìwúre ṣé àwọn ọmọ òkè nìkan ló gbọ́dọ̀ kó wá àbẹ́ni tó bá tún nífẹ̀ẹ́ sí láti wá gbàdúrà náà lè mú kó wá. àwọn ọmọ òkè ló lè kó wá. àwọn ọmọ òkè gbọ́gbọ́n nìkan yẹn ṣiṣẹ́ fún. ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ wá gbàwúre èèyàn lè wá gbàwúre. ẹ̀fọ́ ọmọ yóò sí nítòsí ó travel out ni o àbí kẹ́ ó ì kéré ẹ̀yin fúnra yín lè wà tó bá ti tí ń tòsí yẹn tẹ́ bí ọmọ yẹn tàbí kí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tó yẹ pé ọmọ ẹ̀gbọ́n mi ni mo lè wá síbẹ̀ láti kó nǹkan yẹn wá kí n dárúkọ ẹ̀ pé ọmọ mi lágbájá o òkè lágbájá òun ló ní kíní ìwúre yìí o kẹjẹ kó bá mi bá níbi tí ó wà. àgbọ́yé. lẹ́yìn ìyẹn a ṣe yẹn wọ 27. wọ́n á ṣe wọ 27. tó bá di 28 a múra láti gbé igbá àti kèrègbè tá a máa fi pọn mi lọ sí odò. ìyẹn ló máa sọ pé wọ́n ń lọ sẹ́ẹ̀rì wọ́n ní wọ́n mẹ́rí wọ́n ń lọ sẹ́ẹ̀rì. tá a bá ti múra àwọ̀ṣọ white a fi ọ̀já oṣù tàwọn ọlọ́mọ a fi ṣe ọ̀já sínú ẹ̀ a gbé kèrègbè yẹn sí orí ìgbà yẹn sí orí láti kèrègbè láti lọ pọn mi tá a bá pọn mi láti ọ̀hún pé a gbé wá sílé omi ẹ̀rọ máa bù fún àwọn ọmọ pé wọ́n wá gba ọ̀sẹ̀ yẹn míì pé bóyá ọmọ mi sick ọmọ òkè wọn kì í gba abẹ́rẹ́ o wọn kì í gba abẹ́rẹ́ kò sí bí òtútù náà ṣe lè lò tó wáyé pé lóòótọ́ àti lóòótọ́ pé ọmọ òkè ni tó bá fi lè gbé débẹ̀ tó ta epo yẹn sí lẹ́nu tó ń bu omi yẹn fún tó fi ń wẹ̀ gbogbo tó kù kékeré ni. ọ̀dà omi tẹ́ ẹ bá pọn lẹ́rìí yẹn gbogbo ẹni tó bá níṣòro bóyá fún ìtúsílẹ̀ àbí àlàáfíà ni kọ́nà lọ wọ́n á máa fún un mu á dẹ̀ máa jẹ́. ǹjẹ́ irú omi yìí ǹjẹ́ ó ṣe é pákéjì ṣé àwọn káwọn olóyìnbó a máa ń pákéjì nǹkan bóyá a fẹ́ pákéjì ẹ̀ ká máa tà á bóyá a fẹ́ máa export ẹ̀ lọ sí ìlú òyìnbó ni o àbí nǹkan kan. nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wípé omi yẹn wọ́n lè pákéjì ẹ̀ wọ́n gbọ́dọ̀ mix ẹ̀ ni. wọn ò ní fi nǹkan míì kún. irú àwọn inú ẹ̀rùn sìn tó bá pẹ́ fẹ́ wá gba ọ̀sẹ̀ yẹn omi tí a ti gbè omi yẹn bóyá ẹni tó wà ibi tá a wà ó jìnnà síbi tí ilé ọya wà òjò wá rọ̀ àgbébàfù sí àárín méjì ọ̀run tó kì í ṣe ẹnu. omi ò fèrèfé tí ò kan páànù kankan. so irú omi yẹn ni omi yẹn jẹ́ ìgbàgbọ́ wá rọ̀ mọ́ yẹn àwa mú òrì tí wọ́n fún wa nílé ọya àjù sínú ẹ̀ a máa bù mu bọ́tẹ́ pé ṣe fẹ́ gbé travel ẹ gbọ́dọ̀ mí ìtòmí kankan mọ́ tẹ bá gbé dọ̀hún pẹ̀lú ìgbàgbọ́ àti gbogbo nǹkan tí a bá tẹ bá pé ẹ fẹ́ lò fún nǹkan kan tẹ bá ti dárúkọ pé òkè lágbájá mo ti fẹ́ lò ó báyìí o kó jẹ́ fún mi o kó máa wù mí o kó máa jíṣẹ́. tọ ẹ ṣe ká tó máa lọ torí wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi nílé agbára fún àǹfààní àwọn tó fẹ́ wá bá wa ṣọdún yẹn torí àjọ máa ṣe ni àjọ máa péjú ṣe ni akẹjọ máa ṣe àtẹmí àti ọsọọmù gẹlẹ àjọ wa o nọ́mbà wo náà máa pè sí àti pé ibo gan ni ilé ọya tí wọ́n ti máa ṣọdún òkè yẹn gangan ẹ bá a sọ méjì yẹn ká tó yàn dáyìn lórí ètò. ilé ọya ó ní ìtapa. ìta ọ̀pá lóde Rẹ́mọ. ìtapa gọgọgọgọ ní òde Rẹ́mọ nílé ọya wá wà tí wọ́n bá ti débẹ̀ wọ́n á ti rí bánà wa níbẹ̀ ibẹ̀ gọgọgọgọ kò ní í ṣì kó gba kọ́nà. nọ́mbà wo ni wọ́n lè pè sí. lẹ́yìn náà nọ́mbà tí wọ́n lè pè sí
nọ́mbà ti tèmi 080 21 21 42 42 92 92 50. 50 08021429250 ní nọ́mbà tí wọ́n tẹ́ ẹ lé pè. a jẹ́ pé bá ti rí lórí ètò Remo 33+ fún tòní nìyẹn. a sọ fún yín pé bó ti ń ṣẹlẹ̀ láwùjọ Remo ńlá máa mú wá fún yín lọ́kànkan èjèèjì ṣẹ́rí pé tòní tún kí bí ẹsẹ̀ ràgó ni. lórúkọ àwọn tá a jọ pòpọ̀ tó fi dùn lónìí tó fi ní gbọ́gbọ́n nú nílé agbára pátápátá látòrí ọ̀gá àgbà nílé iṣẹ́ yìí Ọmọkọ́láwọlé Adéwálé Bákàrè àti ẹnjíníà mi dáadáa DJ Ọ̀sọ̀ọ̀mù tó fẹ́ràn nǹkan tó wà ọ̀sọ̀ DJ ọ̀pá àjọwà nílé agbára ni Dan Imam ọ̀gá mi Múdàsírù Rìdwan Akóredé àjọwà nílé agbára ni ẹ ṣeun sáà ó bàdá mi Táyé àjọwà ń bí ni àti lọ́tún lọ́sí àwọn tá a jọ wà nílé agodo pátápátá mo kí wa dáadáa ẹ̀yin tẹ́ wò wá nìkan ní Facebook yẹn kò ní bàjẹ́ fún yín thanks for joining lórúkọ èmi fúnra mi àtèmi gangan ambassador yín Kamal Mopelọ́lá àyànfẹ́ àdùfẹ́ àkànfẹ́ àwáfẹ́ ànífẹ́ àfẹ́ ẹ̀fẹ́tàn àrífẹ́ Kiniun Annabi ọkùnrin Ọlọ́run ni mò ń dágbére pé títí ọjọ́ mi tá a máa pàdé ara wa ilé òní lé wa ọ̀nà òní nà wá a ò ní síìkì a ò ní wíìkì a ò ní ṣọ́ọ̀kì a ò ní líìkì a ò ní nọ́ọ̀kì a ò ní ráàkì ìbànújẹ́ ò ní kàn wá kábínú mu jíìkì a máa mèlíkì a máa rora mílíkì lọ́la suratul múlíkì lọ́la ṣápítà kan nù báìbù tó ń pè ní málákì lọ́la odù kan nù ìwé mímọ́ tí wọ́n ń pè ní ọ̀yẹ̀kú káfíńdé pàdé níjọ́ mi ire 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 kàbìtì. sàn ni bàbá aṣọ àlàárẹ̀ ní bàbá ẹ̀ wò Signal FM rédíò bàbá ló jẹ́ máa rọ́ wọn ṣó.